Ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà báyìí, ó ti di ipò ìtìjú. Wọn ò fẹ́ gbọ́, ṣùgbọ́n ó di dandan ká sọ. Ọ̀rọ̀ ti débi tá a gbọ́dọ̀ dákẹ́. Ọ̀rọ̀ ti débi tá a gbọ́dọ̀ sọ̀rọ̀. Ṣùgbọ́n tá a bá ní ká dákẹ́ lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, à ń ṣera wa ni. Gbogbo èèyàn tó bá dẹ̀ ń fi òṣèlú ṣe ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, ìkà ni. Àwa á wá, à á lọ. Àwọn tó ń ṣèjọba á wá, wọn á lọ. Àwọn agbésùmọ̀mí yìí wá, wọn lọ. Yóò dìtàn. Ṣùgbọ́n ìtàn tá à ń sọ ni wípé ẹ má gbàgbé ìtàn Usman Dan Fodio. Ìtàn rere á continue. Ìtàn burúkú á continue. Tí ìtàn burúkú yìí tó bá ń continue ní orílẹ̀-èdè Nàìjíríà, despite the fact wípé àwọn kan ti wá, wọ́n ti lọ, níbo nìtàn burúkú yẹn ti máa continue lọ́dọ̀ àwọn northerners? A sọ pé ní àwọn ẹ̀yà míì wọn ní tiwọn lọ́wọ́, ṣùgbọ́n ti northerners yìí pọ̀ débi pé àgàgà àwọn Fúlàní, bí àwọn ará Amẹ́ríkà àti àgbáyé ṣe àlẹ́ẹ̀jì wọn, kì í dẹ̀ sí pé wọ́n àlẹ́ẹ̀jì wọn, àwa àlẹ́ẹ̀jì wọn. Allegedly wọ́n sọ pé number 4 ní ìran Fúlàní wà nínú àwọn afẹ̀míṣòfò lágbàáyé tí wọ́n ń pè wọ́n lọ́mọ Nàìjíríà. Báwo lẹ ṣe fẹ́ sọ fún ẹni tó gbádùn kó pààyàn nítorí ipò, nítorí ẹ̀sìn, wípé kó sinmi? Ẹni tó nígbàgbọ́ nínú wípé tóun bá ṣe pa èèyàn nítorí ẹ̀sìn lòun ṣe máa rí ìjọba ọ̀run wọ̀, lòun ṣe máa wọ àlùjànnà. Ìgbàgbọ́ ẹ̀ ti wà ńbẹ̀, kò ṣeé change. Bó dẹ̀ ṣe wà láti ìran wọn kìíní títí ìran wọn tó fi máa parí nìyẹn. Bó ṣe máa wà tí ayé fi máa parí nìyẹn. Báwo lẹ ṣe fẹ́ yí kúrò lọ́kàn wọn tá a dẹ̀ máa remain one Nàìjíríà? Ìkà lẹ́yìn èèyàn yìí o. Ẹ máa ní kò easy kí ìlú pín, ara àwọn ìlú tó ti pín. Ká wá gbà pé kò easy kí Nàìjíríà pín. Ṣé kò easy láti foníkálukú sáyé ara rẹ̀ tí wọ́n bá máa wà lábẹ́ Nàìjíríà, èyí tí wọ́n ń pè ní restructuring? Kẹ́ni tó máa ṣẹ̀sìn igbá kó ṣẹ̀sìn igbá, ẹni tó máa ṣẹ̀sìn àwo kó ṣẹ̀sìn àwo, kí kankan má dí kankan lọ́wọ́. Ṣé dandan ni kẹ́ ẹ máa wò kẹ́mi àwọn èèyàn dẹ̀ máa ṣòfò? Mi ò lé ákú kì í joyè ilé bàbá ẹ̀. Ìtágbára èèyàn ò bá ká, èèyàn kì í nawọ́ gan. Ẹ̀yin ará bí, kí ni aráàlú ṣe fún yín? Àwọn èèyàn á sọ pé Òkè Ọya náà ti ń para wọn, ó tiẹ̀ dá. Ṣe bí èèyàn làwọn tí wọ́n ń pa ń bẹ̀, àgàgà àwọn Kìrìsìtẹ́nì. Now, ẹ̀ ń pè wá wọn Nàìjíríà. Àwọn tó so wá kò tiẹ̀ rí nǹkan kan wí, torí àwọn gan mọ̀ wípé ìsopọ̀ yẹn níye ọdún tí wọ́n fi tọwọ́ bọ̀wé ó ti pin. Ó sì ti tó àsìkò oníkálukú wà láyé rẹ̀. Ó wá tásìkò nìyẹn. Àwọn ará bí northerners, àwọn Fúlàní ni àwọn ò gbà kó ń kálukú lọ. Ṣé wọ́n ń fi tipátipá ṣègbéyàwó ni? Ẹ̀mí yìí ń ṣòfò púpọ̀. Ẹ̀yin ìjọba kí lẹ rí wí sí? Ṣé ẹ gbọ́ èyí tó tún ṣẹlẹ̀ lọ́gbà ológun Bárékè ní Borno lánàá? Eléyìí tó ṣẹlẹ̀ yìí tó tún mú ẹ̀mí ọ̀gá ológun kan dání àti àwọn sójà tó pọ̀ tá a sì ń gbọ́ bí 18. Ebé èèyàn ló bí wọn. Ebá wọn náà bí èèyàn. Nígbà tí agbára àwọn afẹ̀míṣòfò tó ń ká àwọn ológun, báwo lẹ̀mí aráàlú ṣe fẹ́ dé? Kò dẹ̀ sáyè fáráàlú láti ní nǹkan ìjà ogun, ṣùgbọ́n ààyè wà fún àwọn agbésùmọ̀mí láti ká wọn mọ́lé. Ààyè ò sí fún aráàlú láti gbára ẹ̀ lẹ̀ láì béèrè lọ́wọ́ ìjọba. Ó yẹ kí ìjọba ti wá ààyè àti ọ̀nà àbáyọ fáráàlú láti lè defend ara wọn níwọ̀nba. Wọ́n pa ní 99 Task Force Brigade ọ̀gá ológun Hussaini Ibrahim. Ó ti jẹlẹ̀ báyìí. Tẹ́ ẹ bá wòye ìgbà tí àwọn ológun yìí
tí wọ́n ti kàgbákò lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí pàápàá jùlọ ní bárékè Borno yìí kì í ṣe ẹ̀ẹ̀mẹ́ta. Abáwọn kẹ́dùn náà ní ó padà kẹ́yìn ẹ̀. Irú ìjọba apánikẹ́dùn wo leléyìí? Kíní yìí ó ń tàn díẹ̀. À ń sọ̀rọ̀ Middle Belt, à ń sọ̀rọ̀ Taraba, à ń sọ̀rọ̀ Plateau. Nísìn àwọn ará Amẹ́ríkà, àwọn aṣojú Amẹ́ríkà, wọ́n ti gbà kìlọ̀ láti ilẹ̀ Amẹ́ríkà. Irú orúkọ burúkú wo ni? Orúkọ burúkú là ń ní láàrin àgbáyé. Ìlà fi sọ pé orílẹ̀-èdè Nàìjíríà ó ti ń di orílẹ̀-èdè tó ń tini lójú. Nígbà tí àwọn US bá kìlọ̀ fún àwọn ambassador wọn pé ó lójú bí tẹ́ ẹ lè dé o, ẹ̀yin kan ó yá ẹ máa kúrò ńbẹ̀ o, ẹ̀yin tíṣẹ́ yín ò bá ṣe pàtàkì nínú ẹ́mbásì káàkiri ní àwọn aṣojú Amẹ́ríkà nítorí ìwà ìgbésùnmọ̀mí ìfẹ̀míṣòfò. Nígbà tí Trump fẹ́ fà tó sì rí pé àwọn tó lórílẹ̀-èdè tí wọ́n ń pa tí wọn ò fà kò sì ní fẹ́ kọjá òfin àgbáyé, ṣé ẹ rí pé nǹkan ti ṣe wá? Kí ni wọ́n ní kòkòbó wa ó bọ̀? Kí lòkòbó wa ń bọ̀? Ẹ dáhùn. Ẹ̀rù ń bà àwọn ará Amẹ́ríkà, kì í ṣe wípé nítorí tara wọn, kí nǹkan kan má ṣe àwọn ọmọ wọn nítorí àìní ètò ààbò tó péye. Bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ ń campaign 2027. Wọ́n wọ̀nù àwọn ambassadors àwọn ọmọ Amẹ́ríkà lẹ́gbẹ̀ẹ́ yín lórúkọ yín, ó dẹ̀ jáde nínú ìròyìn káàkiri àgbáláyé. Information minister wá jáde lára àwọn ibi tá a ti ní tìjú, ó tún defend. Àwọn sì ń gbìyànjú lórí ètò ààbò, àwọn ń ṣe nígbà tí wọ́n ka 23 states táwọn ọmọ Amẹ́ríkà, àwọn ará Amẹ́ríkà tó ń ṣiṣẹ́ lẹ́mbásì ò gbọ́dọ̀ dé. Ìpínlẹ̀ bíi 23 nínú mélòó lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jáde láti defend yẹn, bẹ́ẹ̀ ṣe jáde lásìkò tẹ́ni ń pa àwọn Kìrìsìtẹ́nì tẹ́ni kò jọ́. Ẹ mọ̀ wá fi irọ́, ẹ mọ̀ fi lẹ̀ òótọ́ lójú fáráàlú. Nísìn wọ́n tún ti ṣèkọlù sí báràkì àwọn sójà, wọ́n dáná sun gbogbo nǹkan ìjà ogun wọn. Ẹ̀mí àwọn sójà lọ. Bó ní kí ni ó ṣẹlẹ̀ sí àwọn tí ì ṣe sójà? Kí ni ó ṣẹlẹ̀ sáráàlú? Ẹ̀sìn campaign 2027. Àwọn prodigal son tó lórí ológun tó ní wọ́n deserve second chance, tó lọ́mọ onínàkúnà ni wọ́n. Ṣé wọ́n ti wá jáwọ́ báyìí? Ọ̀gá ológun ADC àbí? Ṣé wọ́n ti jáwọ́? Ìkàlẹ̀ yín èèyàn yìí, wọ́n ń pè èèyàn káàkiri. Ẹ wá sọ wípé nǹkan tó dáa ni wọ́n ń ṣe. Kí lẹ fẹ́ sọ fáwọn tẹ́mi wọn ti bọ́ àtẹ̀mí àwọn ará àtẹ̀yàn ẹ̀mí èèyàn wọn ti bọ́ dànù? Ó yẹ kẹ́ ẹ dọwọ́ bojú ni. Minister Information, ẹ̀ ń gbìyànjú lórí ètò ààbò níbo? Ṣáráàlú rí gbìyànjú yín ni? Gbogbo eléyìí tá à ń sọ yìí, gbéyàn fojú òṣèlú wò ó, tán bú wa tán ní bàbá wa kọ́ ló dálẹ̀, àmọ́ gbogbo àwọn àgbààgbà tó ti ṣèjọba rí náà là ń sọ nípa wọn, ṣùgbọ́n tàsìkò bàbá wa yìí náà ó ń le sí ni. Nígbà tí Jonathan lé, ayé pariwo nítorí pé ọmọ wa ò sì ní bẹ̀rẹ̀ ká fìdẹ̀lẹ̀ ìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì, ká jẹ́ kí tí wọ́n ó di sí tó ń lọ. Wọ́n rí wọ́n lọ bọ̀nú. Ìgbà tí wọ́n débẹ̀, kí ni wọ́n lè ṣe? Ṣé wọ́n lè jí òkú àwọn èèyàn tó ti kú ni? Nígbà tí gómìnà Borno ń sọ wípé àwọn ó tọ́jú àwọn ọmọ wọn, ṣé ìta ń sọ nìyẹn? Tí wọ́n bá wà láyé, ṣé wọn ò ní tọ́jú ọmọ wọn ni? Kí ló dé tó dàbí ẹni pé ṣe lè ń fẹ̀mí aráàlú ṣètùtù fóṣèlú? Kí ló dé? Ẹ jẹ́ káwọn aráàlú láǹfààní, ẹ ṣe òfin. Kí ni ilé ìgbìmọ̀ aṣòfin ń ṣe tí wọn ò lè ṣe òfin bí aráàlú ṣe máa defend ara wọn? Tó jẹ́ pé bí ọ̀rọ̀ wàhálà EDC lénìí, wàhálà APC lọ́la, wàhálà ìjọba, wàhálà Kwakwanso, wàhálà El-Rufai, nígbà tí wọ́n sì ń pa àwọn èèyàn káàkiri.
ìkan nínú àwọn contestant ẹgbẹ́ mi fóṣèlú tó náà ń dùn ààrẹ nínú ìwé ìròyìn Daily Post tó jáde ó sọ̀rọ̀ mí ní dáko onítọ̀hún torí mi ò léèyàn campaign fún torí ó fẹ́ dàbí ẹni pé gbogbo yín ìkan ò gbé kan. Ó níjọba fẹ́ tẹ́lẹ̀ ń palàpálàpá òótọ́ ni kí lóun náà ṣe nígbà tó wà ní ipò kan tí ò ti tó ti òkè lọ́hùn tó náà wà lórí ìjọba ṣe bí gbogbo nǹkan tó ṣe náà la gbọ́. Kí ni ó ṣe tó bá débẹ̀ yóò padà gbọ́rọ̀ sáwọn Fúlàní àwọn northerners lẹ́nu ni wọn mọ́pọ̀ àwọn èèyàn wa o bí Jonathan náà ṣe káwọ́ bọ̀ tó ń gbà náà lọ́hùn táwọn Amẹ́ríkà ní àfẹ́ wá kó àwọn ọmọ Chibok allegedly wọ́n ló gbà wọ́n ní ṣùgbọ́n nínú ìjọba ẹ̀ láti ráwọn tó lọ sọ wípé wọ́n ń bọ̀ wá ju tajútajú nígbà táwọn yẹn máa débẹ̀ wọ́n ti bá tán ti lóhun nose mask. Kí ló dé tó jẹ́ pé bí nǹkan burúkú là ń wà lókè lágbàáyé ipò tá a máa ń wà lókè lágbàáyé ibi nǹkan burúkú ni àsìbí àlàáfíà. Àwọn láàárọ̀ ìròyìn tó jáde àwọn tó rí sí ọ̀rọ̀ epo àbí nǹkan kan sọ fún wa láwọn àjọ tó rí sọ̀rọ̀ epo pé kíjọba tètè wá nǹkan ṣe sí o bí bẹ́ẹ̀ kọ́ epo petrol di 2000 o kí láràlú ń jẹ láǹfààní wọ́n tó ń pa wọ́n. Epo yóò di 2000 naira ó ṣeé ṣe allegedly àwọn náà rò ní wọn ò sọ pé ó ti di 2000 naira ṣùgbọ́n iye tó wà gangan lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú subsidy pẹ̀lú gbogbo ẹ̀ kí láǹfààní táràlú jẹ. Owó mọ́tò wọ́n sí ẹni tó lọ rọ oúnjẹ yóò fowó mọ́tò lé àwọn èèyàn àti jẹun di wàhálà owó òògùn jowó oúnjẹ lọ àwọn èèyàn ń kú sọ́sìpítù kò sí ilé ìwòsàn ọ̀fẹ́ kò sí ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ bẹ́ẹ̀ wọ́n tó ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò. Kí ló dé? Àwọn gómìnà kan ò dẹ̀ yé máa sọ wípé àwọn ń wá àwọn investors tó máa wá invest wọ́n dẹ̀ ná owó wa travel káàkiri ó wà nínú owó tí wọ́n sọ pé àwọn ń ná. Investors wo bó ṣe ń rí security lórílẹ̀‐èdè yìí ló fẹ́ wá invest capital tiẹ̀ sórílẹ̀‐èdè wa wípé ìrìn ibi tí mo ti fẹ́ ṣòwò mi o orílẹ̀‐èdè Nàìjíríà ló wá kù. Ìpínlẹ̀ wo ló safe? Ta ló safe? Nǹkan ìjà ogun àwọn bandit ó pọ̀ ju ti àwọn ológun lọ agbára àwọn bandit pọ̀ ju ti àwọn ológun lọ ẹ mọ̀ wá bá wọn kẹ́dùn. Nígbà agbára ológun tó dínkù civilian tí ò lágbára rárá ńkọ́ àwọn people dáná sun machine gun ta ló fẹ́ owó wo ni wọ́n fẹ́ tún padà ná lórí àwọn nǹkan ìjà ogun yìí táwọn ará bí ò tún ní padà wá ṣówó ara wọn ni àbówó ìjọba wọ́n padà ra àwọn nǹkan yìí wọ́n bá tún rà dẹ̀ mọ́ ni àwọn ará bí ò tún wá sún àwọn èèyàn tó ń kọ lẹ́tà pé àwọn ń bọ̀ tí wọ́n dẹ̀ ń wá tí wọ́n dẹ̀ ń succeed tí wọ́n dẹ̀ ń gbẹ̀mí èèyàn tó àwọn tẹ ẹ̀yin kan wá sọ wípé ká kọ́ bá ṣe bá wọn gbé ara wa ni wọ́n apààyàn mọ̀lẹ́yìn pípù yìí o kí lẹ fi yàtọ̀ sáwọn báńdíìtì. Nígbà tẹ́ ẹ bá ní ká máa kọ́ Gúmi ní ká kọ́ bá ṣe bá wọn gbé ìtumọ̀ bẹ́ẹ̀ bá dákẹ́ tẹ́ ẹ sọ̀rọ̀ pé àti bá báńdíìtì gbé nítorí òṣèlú yóò lè díẹ̀ àfi ká wawọ́ bọlẹ̀ káwọn ẹlẹ́ran ká kó ìbọn wọn lẹ̀ àárí nǹkan kan àárí kankan náà àárí kankan gbogbo ohun tá à ń rí náà ò kọjá campaign 2027. Ẹ̀rù ń ba aráàlú ṣùgbọ́n kò sí ní táràlú ṣe la fi ń sọ fún àgàgà àwọn ọmọ Yorùbá ẹ mọ́ ṣọ̀tẹ̀ lásìkò yìí bẹ́ẹ̀ bá rí èèyàn kan tó jáde tó ń gbógun ti èèyàn kan tẹ́ bá ti rí pé ọlọ̀tẹ̀ ni ẹ tètè gbógun ti padà kí majority kan wà ní ṣọ̀kan kò sí ọgbọ́n kọ́ mọ̀ sọ máa lè ohun àánú ẹ̀sìn àwọn tí wọ́n fẹ́ mú ṣàríà wọlé ní gbogbo mùsùlùmí àwọn alákatakítí kan wà tí wọn ò ríran rí pé wọ́n fẹ́ pa wá wọ́n fẹ́ lo ṣàríà láti fi pa wá run láti fi da ẹbí wa rú ni kì í ṣe Fúlàní kì í ṣe Haúsá kì í ṣe Saudi kì í ṣe Iran wá ìtẹ́sìn tiwọn tó máa wá lérí ẹ̀sìn tiwa tó bá wá rí bẹ́ẹ̀ náà ṣe dandan ní ká wá pa tiwa rẹ́ nítorí tiwọn tẹ́ bá wá tó wá fẹ́ parẹ́ ṣègbè ní kẹ́ ẹ̀ pààrọ̀ yín rẹ nítorí òfin tí wọ́n fẹ́ kó borí òfin orílẹ̀-èdè. Àwọn tó ń pààyàn yìí kọ̀kọ́ já nítorí òfin ṣàríà àti láti sọ orílẹ̀-èdè di ẹlẹ́sìn kan ṣoṣo. Àdẹ̀gbọ́n nǹkan kan lẹ́nu ìjọba pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ wọ́n àlẹ́jì ni kò ṣẹ̀ṣẹ̀ nǹkan sọ̀rọ̀. Amẹ́ríkà wá sọ̀rọ̀ tá Amẹ́ríkà bá ti sọ̀rọ̀ ẹ̀ẹ́bẹ̀ bọ́ta
Gumi tó ń béèrè tó ní kí ló dé tí ààrẹ fẹ́ fi ibùdó àwọn sójà Amẹ́ríkà sí north, irú èyí tó ṣẹlẹ̀ ní kíní nsìn ní Borno nsìn tẹ́tún lọ attack military base. Gumi sọ́tà jàre kò ní sọ̀rọ̀ o, nítorí pé ńgbà tí wọ́n sọ pé kí wọ́n cooperate kán lè ṣẹ́gun àwọn agbésùnmọ̀mí àtàfẹ̀míṣòfò, ìtí sọ́tà ń sọ fún wọn ni pé kán fà àwọn ọmọ àwọn lẹ̀, kò sí cooperation kankan kọjá ká àwọn sójà kan lọ gbógun bá wọn ní ibùdó wọn. Ṣé ìtumọ̀ pé sọ́tà wọn mọ ibi tán wà àbí sọ́tà wọn mọ nǹkan tó ń sọ? Sọ́tà tó pe social media ní bandit, tó fi bandit ilẹ̀, tó pe social media ní terrorist. Báwo ló ṣe ronú débi pé tèmi àti wọ́n ń wò tá à ń gbà tá a dẹ̀ rí pé nínú ẹ̀ láti ń rí nǹkan tó ń lọ, tí odidi ẹni tí ayé ẹ̀sìn tí wọ́n ń gbé òṣùbà fún tán rí bí aṣíwájú tó wá rí nǹkan yẹn gẹ́gẹ́ bí terrorist, torí pé nǹkan yẹn ló ń tú àṣírí ìwà ìṣebi wọn. Gbogbo ẹ̀ náà bíbò mọ́lẹ̀ náà ni. Then kí láràlú ṣe? Tí ò bá sí social media, nǹkan ó ti bàjẹ́ tán, wọ́n máa wọlé pa àwọn èèyàn ní tí ò ibùlẹ̀ ti fẹ́, nígbà tí iléeṣẹ́ ìròyìn tó já wọn ní ẹni tí ò ní gbé, nígbà táburú ò ti kàn wọ́n lè gbọ́. Kí ni sọ́tà fẹ́ sọ báyìí? Ṣé kìí ṣe pé wọ́n máa wọ pípa tí wọ́n pa àwọn sójà ni? Ipò wo ní Gumi máa wà? Ṣé kò bànújẹ́ lẹ́rù kó máa wà? Wọ́n ń jagun ṣẹ́gun ni, ṣùgbọ́n ta ni ó sọ pé láì bọ́lá wọn kò pọ̀ mọ́ rí? Ìlà fi ń wò pé agbépo lọ́jà àtẹni tó gbà á lẹ̀ ó lè làwọn méjèèjì. Bí ìjọba ò bá rí agbára láti sà, tí orílẹ̀-èdè Amẹ́ríkà dẹ̀ ń kìlọ̀ fún àwọn ọmọ wọn, wọ́n ń dojú tì wá lágbàáyé. Nígbà tí ìròyìn bá ń gbé pé Amẹ́ríkà ń kìlọ̀ fún àwọn ọmọ pé ẹ má débí Nàìjíríà o, insecurity o, Nàìjíríà ò secure o, táwọn àgbáyé dẹ̀ ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń polongo 2027. Definitely ní tìjú, ẹ̀yin gan ní tìjú. Níjọ́ wo la fẹ́ bọ́nú ọ̀ràn yìí? Ìgbà wo kò tó oṣù 5 tí àwọn ISWAP tí wọ́n lọ kọlu bárẹ́kè yẹn gangan ní 5 months ago tí wọ́n pa Musa Uba, olórí ogun náà ń bẹ. Olórí ogun mélòó ni wọ́n ti pa? Tí olórí wọn jáde tó ń sọ wípé wọ́n deserve second chance, prodigal son ni wọ́n. Prodigal son tó ti gbógun wá o. Kọ́ wọn àwọn ọmọ tó wà nílé, ó ti pa wọ́n tán, ó ti pa wọ́n run. Olórí ilé sọ wípé ọmọ onínàkúnà ni. Ta ló ń gbẹnu sọ fún? Ta ló wá ń kàǹfààsì àwa fún? Ṣóun ló rò ó fúnra ẹ̀ ló sọ ni àbí ìjọba ló ràn? Tó bá já àṣìṣe ni, àṣìṣe ńlá gbà tó dẹ̀ wà expensive ni, torí mi ò rò pé wọ́n rò dáadáa kan tó sọ, torí prodigal son tí Bíbélì ń sọ yàtọ̀ sí ìtàwọn sọ. Ìyẹn ò kì í ṣe criminal, ó misbehave ni, ó dẹ̀ ronú pìwàdà. Ṣé àwọn ilé kì í ṣe criminal bí wọ́n ṣe ń fẹ̀jẹ̀ èèyàn o, bí wọ́n ṣe ń fi wọ́n lẹ̀ yìí? Then ṣé wọ́n ṣetán láti ronú pìwàdà? Ṣé Trump ṣetán láti bá wa dá sí mọ́? Tó bá kọ̀ láti bá wa dá sí, tí Israeli ò dá sí, tí ẹ dẹ̀ fẹ́ sọ orílẹ̀-èdè di ẹlẹ́sìn kan, kí ló fà á tí wọ́n fi káwọ́rọ̀? Ṣé agbára ìjọba wa máa kà? Ṣé wọ́n gbìyànjú? Ṣé wọ́n ráyè rẹ̀? Kí ni ó ṣẹlẹ̀ before 2027? Kí ló máa ṣẹlẹ̀ after 2027? Ṣáwọn northerners máa káwọ́lé wọ́? Tí àwọn northerners yìí tí wọ́n bá ráyè ṣe ohun aburú, bó ṣe ń lọ yìí, ìyà ó jẹ southerners bí, ìyà ó jẹ middle belt bí. Àwa ọ̀gbà aládùúrà kan gbòòrùn orí àga yẹn mọ́, ṣùgbọ́n a mọ̀ pé kò sẹ́ni tó fẹ́ pín orílẹ̀-èdè yìí àfọlọ́hun. Báwọn èèyàn ṣe ń sọ wípé solution ni pé kó ní kálukú wà láyé ààrẹ, bí ò tiẹ̀ jẹ́ pínpín tó jẹ́ restructuring, kó ní kálukú mẹ̀sìn tó fẹ́ ṣe. A ò rò pé ìjọba gbọ́ o. Tí wọ́n bá gbọ́ wọn ò fèsì o. Ṣé ńgbà campaign bá tán, tí dìbò bá tán, ẹ faraàlú láwọn èsì yìí? Information minister ti sọ pé ẹ̀ ń gbìyànjú lórí insecurity. Bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú lórí insecurity, lẹ̀ ń gbìyànjú lórí election 2027 tẹ́ ń ṣe campaign fún.
bẹ́ẹ̀ ni àwọn gọ́fúnà ń gbìyànjú fún defection bí wọ́n ṣe ń kó nu ẹgbẹ́ kan bọ́ sí míì. Ṣé ẹ tún gbìyànjú lórí ọ̀rọ̀ iná, epo, ojú ọ̀nà, ẹ̀ ń gbìyànjú náà ni. Ijó òníjọ ìyànjú yẹn ò bọ̀ sí. Ọmọ Nàìjíríà ti ṣe nǹkan. Bí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n wà lórí àlééfà ńsìn tí wọ́n bá ń gbọ́ wa, kán gbọ́ wa yékéyéké. Bitter truth ni. Ara ni aráàlú. A sọ pé yìí lẹ́fà, ṣùgbọ́n ìjọba yín wọn àti ìrí nǹkan kan ṣe sí. Insecurity lórí aráàlú, ìjọba yín láyé ń wojú ẹ̀. Ẹ̀ ń gbìyànjú lóòótọ́, àwọn tẹ́ ẹ kó mọ́ra ń kọ́. Àwọn northerners, àwọn Fúlàní kò sọ pé kẹ́ ẹ mọ́ bá wọn ṣiṣẹ́ tí wọ́n fẹ́ kẹ́ ẹ ṣe àṣeyẹ àti àṣeyege. Ogun tí wọ́n ń gbé tì yín ní north nítorí àwọn nǹkan tẹ́ ẹ̀ ń mú wálẹ̀ díẹ̀ ẹ̀ ṣe wọn Agboola lórúkọ tèmi. Ẹ múra rí o. Ọlọ́run ní rí jẹ́ kárí àjálù burúkú. Àjálù ńlá lélẹ̀ o tí US bá fi sọ wípé káwọn ambassador wọn, àwọn òṣìṣẹ́ wọn, àwọn ọ́fíìsì wọn kàn ṣọ́ra lórílẹ̀‐èdè Nàìjíríà, kọ́mọ Nàìjíríà wọn ṣàfihàn o. Ẹ ṣe bẹ́ẹ̀ tí wọ́n wà. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, Ọlọ́run á bá yín tò. Orúkọ yín ò ní bàjẹ́. Ọba tó jẹ́ tí ìlú tòrò, orúkọ rẹ̀ ò ní bàjẹ́. Àwọn ò gbàdúrà kí ìlú ó tú lórí yín, ṣùgbọ́n ẹ múra rí. Àwọn ẹni tẹ́ ẹ kó mọ́ra yìí wọn ò ṣèyàn rè o. Fúlàní kì í bá ní ṣe ọ̀rẹ́ àìdáni. Fúlàní kì í bá ní ṣe ọ̀rẹ́ àìpani. Inú wọn dùn sí tó ń lọ o nítorí òṣèlú ni o. Ẹ fura, ẹ fura.